Ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wa lórí ìkànnì yìí, ó ní wọ́n ti ń béèrè wípé ṣé a ní mú àbájáde ìpàdé tí àwọn kábíyèsí ọba aláyé nílẹ̀ Yorùbá, nílẹ̀ Ìgbò tí wọ́n bá àwọn gómìnà ṣe lórí ètò ààbò ilẹ̀ yìí pé ṣáà ní mú wá ni. Lóòótọ́ àti lódodo, àwa náà la ṣàdéhùn fún yín wípé a gbìyànjú láti ṣe àkójọpọ̀ àwọn àbájáde ètò àpérò náà lórí ètò ààbò ilẹ̀ yìí tí àwọn gómìnà ní ẹkùn gúúsù orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bá àwọn orí adé ṣe lórí ètò ààbò ilẹ̀ yìí. Àtẹ̀jáde ọ̀hún ti wá tẹ̀ wá lọ́wọ́, ìyẹn àbájáde ìpàdé wọn. Kí ló wà nínú àbájáde ìpàdé ọ̀hún? Kí ni àwọn gómìnà àti àwọn ọba aládé yìí kí ni wọ́n fẹnu kò sí? A mú wá fún yín tí a jọ gbọ́. Lára àwọn ọba aládé tí wọ́n péjú pésẹ̀ láti rí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́, kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀, kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, kábíyèsí Déjì tìlú Àkúrẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba aládé míì nílẹ̀ Yorùbá àti nílẹ̀ Ìgbò tí wọ́n bá àwọn gómìnà ṣe. Ṣùgbọ́n kí n tó mú àbájáde ìpàdé ọ̀hún wá fún yín, ẹ jẹ́ kí n sọ fún yín pé a tún ti rí lẹ́tà míì gbà. Ìyẹn lẹ́tà láti ọ̀dọ̀ àwọn olólùfẹ́ wa tí wọ́n máa ń kọ sí wa láti béèrè fún ìmọ̀ràn lórí ìdojúkọ ìṣòro tí wọ́n ń kojú. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí pé ó ti tó bí ọlọ́sẹ̀ kan sí méjì tí a ti bẹ̀rẹ̀ ìpele yẹn lórí àwọn ètò wa lórí ìkànnì yìí. A ti rí lẹ́tà míì gbà. Eléyìí tá a tún wá mú wá yìí, ó tún yani lẹ́nu, ó tún ṣe ní kàyéfì. Ó ń fi hàn wípé mẹ́wàá ń ṣẹlẹ̀ nílé ayé, nǹkan ń ṣẹlẹ̀ ní dúníyàn. Ẹni tó kàn lọ́mọ kọ́bẹ̀ Èdùmàrè kó má jẹ́ kí aburú ó kàn wá. Ẹ tún gbọ́ wìnrìnwìnrìn lónìí, ṣùgbọ́n kí n tó mú lẹ́tà yẹn wá, ẹ jẹ́ kí n kọ́kọ́ mú àbájáde ètò ààbò tí àwọn gómìnà nílẹ̀ Yorùbá ní ẹkùn gúúsù orílẹ̀ Nàìjíríà tí wọ́n bá àwọn ọba aláyé ṣe. Ẹ jẹ́ kí n mú wá fún yín gẹ́gẹ́ bó ṣe tẹ̀ wá lọ́wọ́. Ọjọ́rú ọjọ́ 26 oṣù kọkànlá ọdún 2025 ni ìpàdé àwọn gómìnà ẹkùn gúúsù lórílẹ̀‐èdè Nàìjíríà wáyé nílé gómìnà ìpínlẹ̀ Ògùn, ìyẹn ọmọọba Dàpọ̀ Abíọ́dún tó wà nílùú Ìpẹ̀rù Rẹ́mọ. Ìpàdé ọ̀hún kò ṣẹ̀yìn ìṣòro ètò ààbò tó ń kojú orílẹ̀‐èdè Nàìjíríà lásìkò tá a wà yìí, pàápàá jùlọ bí ìjínigbé àti ìpànìyàn bó ṣe ń di lemọ́lemọ́ ní ẹnu ọjọ́ mẹ́ta yìí. Àkójọpọ̀ àwọn gómìnà ilẹ̀ Yorùbá, ìyẹn South West, àwọn ti gúúsù ìlà oòrùn South East àti gúúsù gúúsù South South ló péjú síbi ìpàdé tá à ń sọ yìí tí wọ́n sì fẹnu kò lórí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan. Àkójọpọ̀ ọ̀rọ̀ tí wọ́n fẹnu kò lé lórí, òun náà làwa fẹ́ mú wá fún yín. Bákan náà ni ìpàdé ọ̀hún tún kan àwọn ọba aláyé níbi tí kálukú ti sọ̀rọ̀ lórí ètò ààbò, ètò òṣèlú, ètò ìdàgbàsókè àti ìfọwọ́sowọ́pọ̀ tó lè ṣẹ́gun ìpayín keke tó ń wáyé lórí ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Lájorí ìpàdé ọ̀hún, lẹ́yìn tí àwọn gómìnà yìí tí wọ́n bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n bá kẹ́dùn àti gbogbo ọmọ orílẹ̀ Nàìjíríà lórí ìdojúkọ yìí ni wọ́n fẹnu kò sí àwọn ìgbésẹ̀ kan tí wọ́n ní yóò gbógun ti ìṣòro ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà. Lára ohun tí wọ́n fẹnu kò lé lórí ni ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ tí ọ̀pọ̀ aráàlú ti ń béèrè fún láti ọjọ́ pípẹ́ wá. Àwọn gómìnà yìí fẹnu kò láti máa dá ẹ̀dáwó kan tí wọ́n ó pù fún àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ẹ̀dáwó lórí ètò ààbò. Wọ́n ní ẹkùn kọ̀ọ̀kan yóò máa dá tirẹ̀ bí ìrànwọ́ àti àtìlẹ́yìn, kò sì sí fún nǹkan míì ju ètò ààbò àwọn ẹkùn kọ̀ọ̀kan lọ. Wọ́n fi kún un pé ìpàdé olóṣooṣù kan náà yóò máa wáyé pẹ̀lú àwọn olùgbaninímọ̀ràn lórí ààbò tí wọ́n sì máa sọ oríṣiríṣi ọ̀rọ̀
gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ sí ètò ààbò ní ẹkùn gúúsù orílẹ̀-èdè Nàìjíríà. Ìpèsè ìlànà ìbáraẹnisọ̀rọ̀ lọ́nà ìgbàlódé tó ṣe kókó. Àwọn gómìnà yìí panupọ̀ pé ìbáraẹnisọ̀rọ̀ tó ṣe pàtàkì pẹ̀lú ìpèsè àwọn ẹ̀rọ ìgbàlódé tó lè mú kí àwọn ìpínlẹ̀ máa bá ara wọn sọ̀rọ̀ nípa ohun tó bá ń ṣẹlẹ̀ tí yóò sì tún fi rí kọ̀rọ̀ àti gbangba agbègbè hàn. Bákan náà, ìpàdé náà tún ṣe àtúnwí ìpè fún dídá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ bó ṣe jẹ́ wípé eléyìí ti wà nínú èrò tipẹ́tipẹ́. Wọ́n ní ohun tó ṣe pàtàkì láti ní ọlọ́pàá ìpínlẹ̀ lásìkò tá a wà yìí nítorí kò sẹ́ni tó lè mọ ilé ṣọ́ bí onílé fúnra rẹ̀. Ó sì ti tó kí ìjọba àpapọ̀ pín agbára yìí sí ẹlẹ́kùnjẹkùn pẹ̀lú ìṣòro ètò ààbò tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tá a wà yìí. Wọ́n ní ó ṣe kókó kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní gúúsù ní àkọsílẹ̀ àwọn èèyàn ibẹ̀ nípa ètò ìforúkọsílẹ̀ tó péye tó sì múyàn lórí. Wọ́n fẹnukò láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àjọ National Identity Management Commission NIMC kí kálukú fi orúkọ sílẹ̀ bí ará ìpínlẹ̀ tó ń gbé. Bákan náà ni wọ́n fẹnukò láti ṣe àtìlẹ́yìn fún iṣẹ́ ààbò àwọn ọlọ́dẹ ìbílẹ̀ àti àwọn fìjìláńtẹ́. Wọ́n láwọn yóò pèsè irinṣẹ́, nǹkan ìrìnsẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún wọn. Ìgbìmọ̀ gómìnà gúúsù náà sọ pé kí kálukú mójútó ohun tí àwọn èèyàn ń ṣe lórí ilẹ̀ àti bí ilẹ̀ ọ̀hún ṣe ń tó wọn lò lọ́wọ́lọ́wọ́. Wọ́n ní iṣẹ́ àwọn ọba aláyé àti baálẹ̀ ní èyí láti mójútó. Wọ́n ní àjọṣepọ̀ gbọ́dọ̀ wà láàárín ìjọba àti àwọn olórí agbègbè láti rí i pé kò sí ìlòkulò ilẹ̀ bí àwọn tó ń wakùsà lọ́nà àìtọ́ àti àwọn iṣẹ́ míì tó lè mú kí ewu wà fún aráàlú. Ìgbìmọ̀ yìí ní òun ṣetán láti gbógun ti ìwakùsà lọ́nà àìtọ́ èyí tó ti fa ìṣòro fún àyíká. Wọ́n ní àwọn elétò tó ń rí sí àyíká kò ní gbẹ̀yìn nínú àbójútó náà tí àwọn bá sì tán. Àwọn ìpínlẹ̀ gúúsù rọ àwọn gómìnà láti ró àwọn ọba aláyé àti ìgbìmọ̀ wọn lágbára nípa pípèsè owó fún wọn tí wọn yóò fi tún lè máa mójútó ààbò, ìṣèlú àti àlàáfíà agbègbè wọn ṣe. Níparí ohun gbogbo, wọ́n fẹnukò pé àwọn ní ìgbàgbọ́ nínú Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ní ó kájú rẹ̀ ó sì kù ìfọmọnìyàn ṣe bó ṣe ń kojú ìṣòro ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn gómìnà náà ṣèlérí àtìlẹ́yìn wọn fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Díẹ̀ lára àwọn gómìnà tó wà níbi ìpàdé náà láti rí gómìnà Bíọ́dún Oyèbámíjí tìpínlẹ̀ Èkìtì, gómìnà Peter Mbah ti ìpínlẹ̀ Enugu, gómìnà ìpínlẹ̀ Ebonyi Francis Nwifuru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ọba aláyé bíi Ọọ̀ni Ilé-Ifẹ̀, ọba Ẹnìtàn Ògúnwùsì, Aláàfin Ọ̀yọ́, ọba Abímbọ́lá Akeem Ọwádé, Olówọ̀ ti ìlú Ọ̀wọ̀, ọba Ajíbádé Gbádégẹṣin, Aláké tilẹ̀ Ẹ̀gbá, ọba Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ àtàwọn míì náà tí wọ́n péjú pésẹ̀ síbi ètò ọ̀hún. Ìyẹn gẹ́gẹ́ bí àbájáde ìpàdé tí àwọn ọba aláyé nílẹ̀ Yorùbá ní gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ yìí tí wọ́n bá àwọn gómìnà ṣe lórí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ ní apá gúúsù orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wá jẹ́ kí n mú lẹ́tà tí mo ní àtúnrí gbà láti ọwọ́ àwọn olólùfẹ́ wa lórí ìkànnì yìí tí wọ́n ní àwọn nílò ìmọ̀ràn gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wá káàkiri àgbáláyé. Gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ ránṣẹ́ sí wa, wọ́n ní olóòtú
Orúkọ mi ni Rahim Babanla. Ọmọ bíbí ìlú Òṣogbo ni mí, ṣùgbọ́n Ìbàdàn ni a dàgbà sí. Mo jẹ́ òṣìṣẹ́ ilé iṣẹ́ Toyota ní ìlú Èkó. Iṣẹ́ dírẹ́fà ni mo bá company náà ṣe. Ilé iṣẹ́ yìí náà ni mo bá ìyàwó mi wá iṣẹ́ sí nígbà tí ìyàwó mi náà ń ṣe iṣẹ́ níbẹ̀ gẹ́gẹ́ bí office assistant. Ní àsìkò tí mo ń sọ yìí, mo ní ọkọ̀ tasí kékeré kan tí Ọlọ́run ṣe fún mi nígbà náà tí èmi àti ìyàwó mi bá lọ sí Èkó ní ibi iṣẹ́ wa. A máa dúró sí Èkó ní àti ọjọ́ Monday, ṣùgbọ́n tí ó bá ti di alẹ́ ọjọ́ Jímọ̀ ni a máa ń padà sí ìlú Ìbàdàn. Ọlọ́run fún èmi àti ìyàwó mi ní ọmọ 4, ọkùnrin 2 àti obìnrin 2. Ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ burúkú kan ṣẹlẹ̀ ní alẹ́ ọjọ́ Friday kan tí èmi àti ìyàwó mi kúrò ní ibi iṣẹ́ wa ní Èkó. Àwa méjèèjì ń lọ sí ìlú Ìbàdàn padà pẹ̀lú ọkọ̀ taxi mi yìí. Ṣùgbọ́n bí a ti ṣe dé Guru Maharaji, a rí accident alágbára kan tí ó ṣẹlẹ̀ ní alẹ́ ọjọ́ náà. A rí bus elérò 16 kan àti car Mercedes kan tí àwọn méjèèjì kọlu ara wọn tí wọ́n sì kó sínú kọ́tà. Gbogbo àwọn èrò tí ó wà nínú mọ́tò náà ni wọ́n ń sunkún wípé ẹ ṣàánú wa o, ẹ ṣàánú wa, ẹ jọ̀ọ́. Ẹsẹ̀kẹsẹ̀ ni èmi àti ìyàwó mi bọ́ sílẹ̀ nínú mọ́tò wa. Ìdí mọ́tò oní Mercedes ni a kọ́kọ́ sáré lọ. Ẹsẹ̀kẹsẹ̀ tí a ṣí ilẹ̀kùn mọ́tò náà, bí a ti ṣí ilẹ̀kùn Mercedes náà báyìí, owó dọ́là ni a rí nínú ọkọ̀. Ẹsẹ̀kẹsẹ̀ ni ìyàwó mi gbé owó yìí tí ó sì ní kí n jẹ́ kí a máa lọ. Mo sọ fún arábìnrin yìí ní ọjọ́ náà wípé kí ó gbé owó náà sílẹ̀ kó jẹ́ kí a ran àwọn ènìyàn tí ó wà nínú àgbàrá ẹ̀jẹ̀ lọ́wọ́. Ṣùgbọ́n ẹsẹ̀kẹsẹ̀ ni ìyàwó mi ní wípé òun máa sọ fún àwọn ọlọ́pàá wípé àmúrọ̀bà ni mí. Èmi ni mo block ojú ọ̀nà tí àwọn mọ́tò náà fi ní accident. Ìyàwó mi drag mi dé inú mọ́tò wa. Báyìí ni a ṣe gbé owó olówó sálọ. Ṣùgbọ́n bí a ṣe dé toll gate ni a gbúrò ariwo ambulance àwọn road safety tí wọ́n ní wípé àwọn mọ́tò méjì kan ní accident ní gate Guru Maharaji àti wípé àwọn mọ́tò méjèèjì náà ti gbiná. Mọ́tò méjèèjì àti àwọn ènìyàn inú rẹ̀ sì ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Ìròyìn tẹ̀ wá lọ́wọ́ wípé aláboyún ni ìyàwó ọkùnrin tí ó wa mọ́tò Mercedes náà. Ṣùgbọ́n gbogbo àwọn ìròyìn yìí ò touch ìyàwó mi rárá. Ó kàn ń dunnú wípé àwa ti di olówó nìyẹn. Lẹ́yìn oṣù kan sí ìṣẹ̀lẹ̀ yìí ni èmi àti ìyàwó mi lọ jẹ́wọ́ fún pásítọ̀ wa, tí pásítọ̀ sì ní kí a yọ ìdámẹ́wàá fún church nínú owó náà, kí a sì fún pásítọ̀ nínú owó náà. Pásítọ̀ ní wípé tí a bá ti ṣe gbogbo eléyìí, owó náà ti di blessed money. Báyìí ni a ṣe tẹ̀lé ìmọ̀ràn tí pásítọ̀ fún wa. $5 million ni owó náà. Báyìí ni èmi àti ìyàwó mi ṣe pa iṣẹ́ company tì nítorí owó ti dé. A ti kọ́ ilé sí ìlú Ìbàdàn àti ìlú Èkó. Ìlú òyìnbó ni gbogbo àwọn ọmọ wa wà. Ìlú òyìnbó ni gbogbo àwọn ọmọ wa ti lọ ka ìwé. Ṣùgbọ́n ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn ni àkọ́bí ọmọ wa ọkùnrin fẹ́ ṣe ìgbéyàwó ní ìlú Èkó. Gbogbo family ni wọ́n péjú pésẹ̀ sí ibi ètò ìgbéyàwó náà. Ṣùgbọ́n ìgbà tí a parí ètò ìgbéyàwó ní alẹ́ ọjọ́ náà, ọkọ ìyàwó ní wípé àwọn lọ sí ìlú Ìbàdàn padà. Ọkọ ìyàwó àti àwọn àbúrò rẹ̀ 2 ni wọ́n wà nínú mọ́tò náà àti driver tí ó máa wà wọ́n. Ṣùgbọ́n bí wọ́n ṣe dé iwájú Guru Maharaji dédé ibi tí accident ọjọ́sí ti ṣẹlẹ̀, tírélà kan ti takú sí àárín ọ̀nà. Ṣùgbọ́n dírẹ́fà tó wa àwọn ọkọ àti ìyàwó ò mọ̀, ó ṣe kó sí abẹ́ tírélà nìyẹn. Àti dírẹ́fà àti ọkọ ìyàwó àti ìyàwó àti àwọn àbúrò rẹ̀ méjèèjì tí ó bá wọn rìn, gbogbo wọn ni wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Ṣùgbọ́n lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí ni ọmọ ẹyọ kan tó kù náà tún bẹ̀rẹ̀ sí ní pariwo àwọn bùrọ̀dá rẹ̀ tó ti kú yìí. Màmá wọn náà tún ti ní stroke.
àti náwó ṣùgbọ́n nǹkan yẹn ò yàtọ̀ rárá. Màmá ti pé 70 years báyìí, èmi tí mo jẹ́ bàbá fún wọn náà ti pé 78 years. Ọmọ mi obìnrin Mọ́rẹ́níkẹ́jì last born mi nìkan ni ó kù báyìí, òun náà ò sì gbádùn àti màmá rẹ̀. Ẹ jọ̀wọ́ àdúrà ni mo nílò, ẹ ṣe àdúrà fún mi kí ẹ sì gbà mí nímọ̀ràn báwo ni mo ṣe lè rí ìyọ́nú Ọlọ́run. Mo lérò pé ẹ̀yin náà ti gbọ́ gẹ́gẹ́ bí a ṣe mú wá fún yín, gẹ́gẹ́ bí a ti rí lẹ́tà ọ̀hún gbà, òun náà la mú wá fún yín yẹn. Kí ni ìmọ̀ràn yín? Kí ni ìwòye tiyín lórí eléyìí tí a tún mú wá? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, a kà á, a sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ara ẹ̀kọ́ tí ó wà nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí bàbá yìí ò ní wípé ká máa rántí ọjọ́ àti sùn, ká máa rántí ọjọ́ alẹ́, gbogbo tí ń dán kọ́ ni wúrà, ká sì má jẹ́ kí ọlá ọlọ́lá, ọrọ̀ ọlọ́rọ̀, owó olówó, dúkìá onídúkìá kó wọ̀ wá lójú, kí a má pa àwọn ẹni lẹ́kún, ká má fi jayé titi wa, ká má sílé onílé, ká má fi bo tiwa lórí torí pé a máa padà lẹ́yìn. Ẹ̀yin náà wo ìṣẹ̀lẹ̀ eléyìí, ṣé ẹ rí pé ó lágbára? Kí ni ìmọ̀ràn yín? Kí ni èrò tiyín? Ẹ fi ṣọwọ́ sí wa o, a kà á, a sì àgbéyẹ̀wò rẹ̀. Bóyá ẹ̀yin náà wá ní ohun tí ẹ fẹ́ sọ fún wa, tàbí ẹ ní ìrírí ìṣẹ̀lẹ̀ kan tí ẹ fẹ́ fi tó wa létí, tí ẹ fẹ́ fi kọ́ wa lẹ́kọ̀ọ́, tàbí ẹnìkan kan dùn yín lọ́kàn tí mọ ẹni tí ẹ lè bá sọ, ẹ pè wá, ẹ jẹ́ ká mọ̀, ẹ bá wa sọ. Mo sì mọ̀ wípé ìrọ̀rùn ni yóò padà já sí lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. Ẹ̀rọ tí ẹ fi bá wa sọ̀rọ̀, tí ẹ fi kàn sí wa 07063291779 07063291779. Ọ̀dọ̀ wa ni yóò já sí, bó ṣe WhatsApp, bó dẹ̀ ṣe direct call. A mọ̀ retí yín o. Ẹ ṣé o, àdúpẹ́, àmọ̀rí. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé. Thank you. God bless you.